ó mọ̀ pé yàrá kan lè ń gbé room and parlour self-contained yàrá kan àti parlour ó dẹ̀ sí ń bímọ ọmọ tí ń lọ bí mẹ́rin ọmọ yín ọkùnrin àti ọmọ yín obìnrin àtẹ̀yìn náà tẹ̀ jẹ́ bá ìyá àti bàbá yàrá kan lẹ́jọ́ ń sùn ok room and parlour ni bọ̀tọ́ bá ń dóye tẹ bá ń dúró yín lọ́wọ́ nínú yàrá àwọn ọmọ ń gbọ́ kò sọ gbẹ́n kì í ṣe pé ẹ̀kọ́ wọn organs tó wà lára wọn ni ó máa dìde mo wá sọ fún yín pé ẹ̀yin kò lè kọ́ àwọn ọmọ yín bó ṣe ń dóra àwọn èèyàn kan ló kọ́ ẹ̀yin kò dìgbà táwọn ọmọ yín bá tó yọjú lójú wíńdò tán rí bẹ́ẹ̀ ṣe ń dóra yín kí wọ́n tó mọ̀ bó ṣe máa ń dóra wọn bó ṣe yín get to know pé àwọn ọmọ yìí àwọn náà ní organs some of them ti mọ̀ bó ṣe ń lọ kó tẹ̀ sí some of them gan ni àwọn kan wà tó kọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run láti kékeré wọn ẹ̀yin kò kọ́ èèyàn bó ṣe ń dóra wọn wọ́n kàn lè má mọ̀ pé mo sọ fún pípa tí mo fẹ́ jíìsì virgin yes mo ṣe tó secondary school èmi kò sùn bọ́lá ọkùnrin báyìí ni yes because èmi mọ̀ kọ́ máa ń fòdè ẹsẹ̀ èèyàn sókè ni and when I tell you my hate you not believe it it was the guy that just fold my leg like this wọ́n rò pé wà tó fold the leg mo sọ pé tó máa ń fold the leg ni bọ́ mo mọ̀ kọ́ máa ń sùn okùn máa ń wọ̀ ní òbò. Listen to me very well. Ayé tá a wà nísìnyí tó bá ń gbọ́ kọ́ má bàrà wọn ṣògo ó kàn máa make sound yẹn lójú ọkàn tí gbogbo organ ara ẹ̀ á ti dìde ńlẹ̀ á sọ fún ẹ pé àwọn kan ti ń ṣe nǹkan tó yẹ kí ìwọ náà ṣe so ó wà nínú ilé ó bímọ ọkùnrin mẹ́ta obìnrin kan bẹ́ẹ̀ bá sì ti ń tọ́ ẹ lọ́wọ́ sísírì mi gbogbo wọn jọ ń sùn papo ẹpọn oko bàbá ẹpọn bàbá wọn ò jẹ́ kí wọ́n gbádùn bí wọ́n sùn sí do you think they will not try it ẹ̀ ń gbé two bed gan ẹ gbọ́dọ̀ wà mindful torí àwọn ọmọ yín ẹ̀ ń gbé three bedroom flat gan táwọn ọmọ yín wà níbì kan tẹ́yìn náà wà níbì kan ó máa kọ́ sọ̀rọ̀ kan fún mi ó ní àwọn ọmọ òun obìnrin òun àánú yàrá jọ kan ẹ̀mí yẹn kẹ́ni kó wọn yọwọ́ sitting room àwọn ọmọ obìnrin méjèèjì òun dẹ́rẹ̀ wọn lórí ara wọn ó ní máa ń di àǹtí ṣeun mo máa ń fọ́lọ̀ yín dáadáa ó ní ọkùnrin ò wá nínú ilé òun sùn rí ọkùnrin ò tí ì dóhùn nínú ilé òun rí ká nípa ọmọ òun rí òun àwọn òde gbé face man face rí ilé táwọn gbé tó kéré jù ní room and parlour self contained ìbọn làwọn ọmọ òun ti mọ̀ pé wọ́n máa ń sùn lera wọn lórí obìnrin méjì ni wọ́n ó lóun wá pé òun kàn wá ṣe níṣẹ́jú òun ó ní iye ẹ̀gbọ́n fẹ̀ dá iye bùrọ̀ bá sọ pé let's do it mọ̀ mi wò kilos tẹ́ ẹ̀ bá ṣe òun máa nà yín pa òun ẹ̀ṣẹ̀ wà ná wọn òun ẹ̀ṣẹ̀ wà wọ́n ni wọn it's a bad thing you are doing ọmọ tó bá ṣe ẹ̀fẹ̀ ló máa lọ ó dẹ̀ tó máa kú orílẹ̀-èdè kújẹ́ wọn pé ẹ̀gbọ́n àtàbúrò wọn ò lè fẹ́ra wọn obìnrin àtobìnrin wọn ò lè fẹ́ra wọn ọkùnrin àtọkùnrin ó ní èjì tán pé òun fún wọn láwọn education tó yẹ kóun fún wọn àgbàyàn bẹ̀rẹ̀ sí sọ wọn òun ò sọ wọn nìkan òun sọ wọn dé anywhere ni bàbá mi wọn kọ́ máa lọ sí school wọn á pè wọn what did you do in school do you try anything rubbish I don't want you to die o I don't want that is why I'm coming here o ó lóun fẹ́ ròyìn ẹ̀sìn wọn lọ́kàn ó ní àti ṣeun àwọn ọmọ wa kò lọ tó bá tó rí wa pọ́n bá wa lájọṣepọ̀ kó tó mọ̀ pọ̀ ń báyàn lájọṣepọ̀ mo ní báyà nínú fíìmù ó ní cartoon àwọn ọmọ máa ń wo ó lóun ò kí n wo fíìmù cartoon àwọn ọmọ ń wo so ibẹ̀ kọ́ ni mo lọ lẹ́nu family plan mo fẹ́ sọ fún ẹ lẹ́nu máa kọ́ ẹ ní family plan bíi 4 tó jẹ́ ti Yorùbá àbí kí n kọ́ ẹ ní bíi 6 àbí sí 5 tó jẹ́ ti Yorùbá alákọ̀ọ́kọ́ èso làpálàpá funfun ni èso làpálàpá funfun àwọn kan sọ pé ọyọ kan fọdún kan èmi á sọ fẹ́ pé oṣù 6 ní òṣùpá ní ọ̀nkà ní ọdún ẹnìkan ti Yorùbá oṣù 6 ni má lọ dọ́ọ̀là rẹ̀ so tó bá bẹ́ ẹ lára mu tí ó bá bá ẹ lára mu èso kan fóṣù 6 ni ìwọ bẹ̀rẹ̀ pẹ̀lú èso kan yẹn èso làpálàpá ẹ ti máa rí tó bá dry sórí ẹ mú èso kan bẹ ẹ lò pẹ̀lú omi tó bá ti pósù 5 mi tó bá lè pósù 6 báyìí ẹ tún mú ọyọ kan ẹ tún lò èso ni
kì í ṣe poison so ti yí ọ oṣù 4 ló ṣiṣẹ́ fún èmi ò lórí o mo ti sọ fún yàn kó lò mo sọ fún yàn pé mi ò ṣe family plan rí mi sọ pé mi ò ṣẹ́yún rí o kẹ má rò pé àǹtí ṣe sẹ́ǹtì ni torí ẹlẹ́dẹ̀ ni mí but do you know what I do now amúdẹ tí lo oògùn òyìnbó tó fi ń prevent dáadáa kì í ṣe pé àwọn tẹ máa ń lo confidence tẹ máa ń lo everyday kọ́ o I have used after sex rí because mo pẹ́ lẹ́dẹ̀ ni mí I am afraid to be a victim of unwanted pregnancy even when I was in my marriage mo máa ń try to avoid anything unwanted pregnancy tó a fẹ́ lóyún jẹ́ kí ìwà tọkọ ẹjọ́ agree pé ẹ ní ìdí oyún yẹn ẹ sọ pé ìgbà tọkọ fẹ́ kó lóyún lóyún tọkọ náà kí ló tó ń bá a sùn yóò bọ̀ sùn àbí kó má bọ̀ sùn mọ́ kó lè máa bá àwọn obìnrin míì ta sùn ìwọ náà do that for yourself ask him for money ọkọ mi fẹ́ lọ ṣe family plan go and do family plan ẹ lọ gba abẹ́rẹ́ wọ́n gba abẹ́rẹ́ ẹ wọ́n máa test ìwọ̀n tó bá bá yín lára mu ẹ lọ ṣe coil wọ́n ṣe coil ó jó ní òde kí èmi lè ṣe coil I prefer that coil but ó jó pé wọ́n máa ti nǹkan bọ̀ lára wọ́n máa ṣe kí ní kan gbẹjọ́ mi lògùn mo fi ń dókú ọ̀hún tí wọ́n lọ ṣe coil so ibẹ̀ kọ́ ni mo ń lọ ẹlẹ́ẹ̀kejì èso láàárọ̀ àpupa èso láàárọ̀ àpupa náà wọ́n sọ wípé ọyọ kan fọ́dún kan náà ni 3 fọ́dún 3 àmì mi máa sọ fún yín wípé má gbọ́kàn lé bẹ́ẹ̀ má gbọ́kàn lé bẹ́ẹ̀ àbẹ̀wò tó ti rẹ́ni tó ti lò fọ́dún kan ọyọ kan fọ́dún kan rí ẹlẹ́ẹ̀kejì ìbẹ́pẹ èso tó wà nínú ìbẹ́pẹ 10 ẹ máa lò pẹ̀lú omi ẹ máa mú 10 yẹn ẹ dà sẹ́nu tí wàá lò bẹ́ẹ̀ bá dẹ̀yìn oṣù 6 tó ń lọ kó bẹ́ẹ̀ kó tún dà bẹ́ẹ̀ mọ́ dúró ọdún kan ilé Yorùbá kò ká oṣù 12 lọ́dún kan ilá tó gbẹ sórí ìyá rẹ̀ èso inú rẹ̀ ẹ máa lò pẹ̀lú omi ilá tó gbẹ sórí ìyẹ́ àmukọ́ wọn lákàá máa wà lórí ìyẹ́ ó gbẹ sórí ìyẹ́ ẹ̀ ni o ẹ wàá mú ẹ ṣí ẹ kó sọ́wọ́ báyìí ẹ wá lò ẹ lè lò 10 ẹ lè lò 11 ẹ lò ẹ fomi lò wọ́n sọ pé èso wèrèpè ṣe pé wèrèpè máa ń ní èso nínú ẹ jẹ́ kó jẹ́ dry one o ṣe pé wèrèpè máa ń ní èso nínú ẹ jẹ́ kó jẹ́ dry one o mi ò sì ní kó lọ lo wèrèpè tútù o jó jẹ́ dry one o wọ́n ṣe rẹ̀ léṣe o ẹ máa fomi lò ẹrù sírí ẹrù ẹmọ ẹrù yẹn ẹrù alamọ wà ẹrù adimọ wà ẹrù sírí lélẹ̀ tí wọ́n sọ yìí ẹ wá mú ẹ sókè sínú ike lẹ́yìn 3 days ẹ máa lò kẹ́ tó ní ìbálòpọ̀ ọ kẹ́ máa lò kẹ́ sì máa lò after ìbálòpọ̀ ẹrù tó máa ń ẹrù sírí yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kẹfẹ́rẹ́ ẹrù sírí so ẹ wá ṣe kí ni ẹ wá sínú ike ẹ máa rẹ́ sínú ike tó bá ti rẹ́ sínú ike ẹ wá bomi sí tẹ́ bá ti bomi sí after 3 days ẹ máa mú tó ní sex ẹ bù kíní ẹ mú bí ike bí short tó bá tún ní ẹ tó ṣe kí ni ẹ tún mú ẹ jẹ ọ̀nà òjò bá yín lára mu ẹ yé bímọ pẹ́pẹ́pẹ́ mọ́ owó skul tí wọ́n ọmọ kan ṣoṣo 179 àmì ẹlẹgbẹ́ gbẹ́kẹ́jẹ́ ni o kì í ṣe skul ńlá o skul tí wọ́n ní ìsinyìí o skul tí wọ́n o ẹ̀yin tẹ́ lọ́kọ ẹ̀ lè mọ̀ you can't know the feeling ọmọ ògbẹ́ yín single mother tó pẹ́ ìlẹ̀ ń sanwó skul àwọn ọmọ yín mo kí yín ẹ kú iṣẹ́ o lágbára lọ́wọ́ Elédùmarè ọwọ́ tó ṣèkù sílẹ̀ ló máa jẹ́ àwa tá a ṣiṣẹ́ ọmọ náà la máa jìrọ̀ ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run nígbà tí ògùn wọn bá dé ẹ̀mí wa Ọlọ́run ò ní dá a légbodò wọn ò ní fi fúláwà ránṣẹ́ sí wa o díẹ̀dẹ̀ mìíràn àhọ ẹ̀jẹ̀ á máa fúnra nísìnyí ẹ ṣé.